ṣe bọ́ ní what God has joined together ni o àbí pásítọ̀ ló lórí ilé mi o. wá mọ́ ọmọ sáìsì bíráyàwó níyàwó ń ṣe èrè. igi gbígbẹ máa wà nínú igbó tábì àpì tútù àwo dànù ẹ tó bá ro kúrò mí kó ní. náwó lé tí ò papọ̀ mọ́ bùkátà. ọ̀rọ̀ burúkú wà lẹ́nu ẹ̀ o. tó bá fẹ́ ra bra ṣé mo pé 34C ló mọ̀. if you are slaying you will be slayed. gbogbo ibi tí mo bá rìn sílé ayé mi lè ń bọ́ náà lẹ̀ ìtì bá kanlẹ̀kùn dé ó ṣí. ẹ má jẹ́ kọ́ ọmọ aráyé sọ pé ṣó tán dí mi. this is the story of your life in the last 5 hours. ọ̀rẹ́ ìwèrè wo ló mọ sáìsì bíráyàwó níyàwó ń ṣe èrè. igi gbígbẹ máa wà nínú igbó tábì àpì tútù àwo dànù ẹ tó bá ro kúrò mí kó ní. Jàre ìyá mi, thank you so much. A jáde at our own time, ṣó mọ̀ pé gbogbo nǹkan ló máa ń fà mí fàágùn sí tiẹ̀, ó kárí ọkọ mi. A kàn máa ń ariwo. Kúrò jèrè. Ṣé ìwọ ló máa jókòó síwájú mi? Tí kí ni ṣe? Ọ̀dọ̀ ọmọ mi ni mo fẹ́ jókòó sí. Ṣé ọmọ ẹ ló ní mọ́tò ni? Ṣé ọmọ tiẹ̀ ló ní mọ́tò? Ọmọ tèmi ló ní mọ́tò. Ọmọ ẹ lè jẹ́ ìyàwó tá a fẹ́ tọ́mọ mi ti ní láàrin kó tó di pé ọmọ ẹ. Sori tí wò bá kí n ṣe literate ni o fẹ́ máa claim ownership ẹ̀yìn ní owners corner wà. Tẹ́mi ò bá ti lọ wo ò lọ o ò lè wọlé o ò lè wọlé. O ò lè jókòó. Tó o bá tàn mí wọlé láre gbọ́dọ̀gbọ́dọ̀ ẹ gbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ o. Wọlé ọkọ mi jẹ́ ká lọ sí wa. Láre wà á pàrọ̀ léyè ó kí máa bọ̀ ìyàwó àti ìyá ìwọ́n ti gbé mọ́tò ọmọ mi lọ máma mi ní rárá máma ṣé o mọ̀ pé wọ́n náà lò fún mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní pé mi kọ́ bóyá wọ́n ṣe ìjẹ́mọ́ mi lọ́gbà tó bí ẹ lọ sí tó bá jẹ́ mi ni mo bí ẹ ó ò ní tàn mí wọlé ó ò ní tàn mí wọlé kó fi àtọ́ tó bá yìí jẹ́ wọ́n tó ṣe múra ó yà wá gbé mi lọ wá gbé mi lọ ẹ ó yà wá ó yà lọ́wọ́sọ mi ní kúrò lọ́wọ́sọ mi ò wọlé. náwó lé tí ò papọ̀ mọ́ bùkátà. tó bá fẹ́ ra bra ṣé mo pé 34C ló mọ̀. if you are slaying you will be slayed. gbogbo ibi tí mo bá rìn sílé ayé mi lè ń bọ́ náà lẹ̀ ìtì bá kanlẹ̀kùn dé ó ṣí. ẹ má jẹ́ kọ́ ọmọ aráyé sọ pé ṣó tán dí mi. story of your life in the last 5 hours. Òrékelẹ́wà ìyàwó máma ṣe bẹ̀rẹ̀. mo ti wò tó ti ń Ìwọ kan ṣe dáadáa. Báwọn bàbá wa ṣe nígbà yẹn o. ẹ bá wa ìlọlẹ̀ lọ́hùn ká bí àwọn ará wa kọ́ má bínú ẹ wò ó. mọ̀nàmọ́ná ló ṣe mọ̀nàmọ́ná. iná mọ̀nàmọ́ná ló ṣe mọ̀nàmọ́ná. my producer ẹ tún ti ń lọ bí tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan yẹn o. ẹ jẹ́ ká sọ fún yín pé ẹ má bínú ẹ wò ó kò síbi tó ń ti ń káde yálẹ̀ náà mọ̀nà ló tún ṣe mọ̀nàmọ́ná ẹ ó máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan ń tà ń fà lọ́wọ́ òun náà la ṣe ń fà lọ ẹ̀yin tá a ti kí tẹ́lẹ̀ ti jọyìn wa ẹ má bínú àwọn kan tí ń fohùn lẹ̀ tẹ́lẹ̀ ẹ ní bínú náà ni ẹ ní bínú ríà ni. lẹ́ni torí pa ti ń jẹ àsìkò wa lọ báyìí ní sátì ẹ̀ ti jẹ́ dáadáa ohun tá à ń fà à máa sọ ohun tá à fà ní sàn ṣùgbọ́n ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn tó jẹ́ ká lè rí tó ṣe. bẹ́ẹ̀ ni a máa kí wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ ṣe wá padà so a máa kí distinct fabrics and stitches fún ìdarapọ̀ wọn lórí program yìí iléeṣẹ́ yẹn á máa ròkè o ẹ ṣé gan ni o ẹ ṣé gan ni adúpẹ́ first premier shipping company adúpẹ́ lọ́wọ́ yín
pé tí ẹ sọ pé ó sú yín àdúpẹ́ ṣẹ́gun ẹkú fẹ́ iléeṣẹ́ yẹn á máa ròkè lẹ́ẹ̀kan sí. àdúpẹ́ o tẹ́ ẹ wò pé igi náà ń ṣe gan-an ẹ pọ́n wa lé ọlọ́run á pọ́n yín lé ẹ yé wa sí ọlọ́run á yé ẹ̀yin sí ó gbàdúrà àtàwọn aṣọ yìí ló ní gbogbo ló ní part 1 part 2 mọ part 1 nìkan làwọn máa lè lọ bẹ́ẹ̀ ni ẹ ṣe gan frisky surprises ẹ ṣe o ẹ ń support wa àwọn tí wọn tẹ́ bá fẹ́ surprise ìyàwó yín ẹ fẹ́ surprise ọkọ yín ẹ fẹ́ surprise ọmọ yín anybody ẹ lè fẹ́ surprise pastor ẹ lè fẹ́ surprise àfáà yín kò sí tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ fóònù àsàlátù saxophonist wọ́n lè kọ́ àwọn lóyìnbó wọ́n lo naija kò sí ìtẹ́fẹ́ bẹ́ẹ̀ ń lọ ni àsìkò tẹ́ bá fẹ́ ni bẹ́ẹ̀ fẹ́ òru wọ́n wá bẹ́ẹ̀ fẹ́ láàárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ fọ́sàn bẹ́ẹ̀ fẹ́ kàn lọ surprise ọkọ yín bí iṣẹ́ they will be there just give them a call bá a ṣe ń bẹ́tò yìí lọ a máa sọ nọ́mbà wọn fún yín àti bẹ́ẹ̀ ṣe lè rí wọn ọlọ́run á gbà fún wa. Láàrin ma mo kọ́kọ́ fẹ́ gbé àwọn tó ní valentine sẹ́gbẹ̀ kòkò kan mi ẹni tó bá lọ ilé ọdún tí yóò bá ti dé ó bá wọ̀ ọ̀la ní monday àwọn alright òkan ayé mo expect package kan láti bí friday wọ́n dẹ̀ sọ mi pé ó ti deliver so mo wá wò pé mi ò rí tó bá ti sọ pé ó ti deliver mo ti track ẹ̀ títí mo rí pé ó ti dé but ó ti deliver mo ò rí nínú mailbox mo dẹ̀ ti wórí table mi ta máa ń kó àwọn kìíní tá a bá gbà mi ò rí bẹ́ẹ̀ náà ṣé ò bá mi pick up any package. mi ò rò pé mo pick up any package kankan ẹ jẹ́ ká máa kí ọmọ tó kí Abọ́sẹ̀dé Adéwálé Gbọ́láhàn Oyèdélé Olúbísí Àjàyí Olúwanífẹ̀mí Amos Olúwanífẹ̀mí wà ló PH ẹ má kà wá lẹ́yìn Olúwanífẹ̀mí lẹ́ ń jẹ́ Amos Williams ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò yìí láwọn ọkọ̀ tí wọ́n fi ìbéèrè tán fi ń lọ mi ní ìfún. tó bá yẹ pé nǹkan táwọn ọ̀nà fẹ́ ṣọ́yá Ọlámídé Adédèjì mọ Ọlámídé Adédèjì Nurudeen A. Isman Dele Delicious Irene Aderibigbe thank you for joining us Adéjùmọ̀bí Adétòkunbọ̀ James Oyenubi Fimihan Sheikh Balógun Olúlove Akínyẹmí Olúwaṣẹ́gun Mutiu Yomi Òjó family mi pọ̀ o tó bá lọ fọ́ǹbù lásán Nibu Box NX Bello Rotarian Taiwo Lasisi Abiodun Ibrahim Okocha Ngozi Akweke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló dé lè tó yẹn ẹ wọ́n láti máa oppress mi ẹ wọ́n láti máa oppress mi mo ti ju kí sì sí ẹ ṣe gbẹ́kú fẹ́. iná ọ̀mọ̀nà tó ṣe mọ́nà ọ̀mọ̀nà ló jẹ́ ká máa rọ̀ ṣẹ̀ báyìí torí àsìkò wa tí kò sí ká máa bá fa lọ ẹni tó bá wùn kó lọ́mí fún ohun tó bá wùn ní kálukú ni kó máa wá kiri wọn ò deliver nǹkan kan. mo ń wá package mo dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó máa pick ẹ̀ ọ́ bí kò bá ń ṣe tí package náà tó bá dé tí ò bá dé sí mi lọ́wọ́ ó máa dé sí ẹ lọ́wọ́ tèmi náà tó bá dé tí ò bá dé sí ẹ lọ́wọ́ ó máa dé sí mi lọ́wọ́ mo wá fẹ́ mọ̀ ni pé ṣé ò bá mi pick nǹkan kan bí ó wà bí ìgò perfume báyìí ni ó máa wà nínú ẹ̀ bí tube báyìí òun ni tube bí ìgò perfume ni kò ṣe tube dàbí no bí ìgò perfume kékeré báyìí ni. kó má dàbẹ̀ ni pé bóyá èèyàn bá èèyàn jà bí èèyàn ń bínú àbí ọkọ ẹ̀ ń parọ́ ọkọ ẹ̀ ò parọ́ actually èmi rí delivery mo rí delivery yẹn gba tí mo wá wo delivery yẹn mo ti já o. ó ṣe wọ́n ló ní nǹkan ṣé wọ́n gba nǹkan tẹ́mi bẹ́ẹ̀ jarí ni. ó máa bẹ̀rẹ̀ kí ni ó ṣe máa jà. kí ni ìyàwó ọ̀dà tọkọ ò lè já kí lọkọ ọ̀dà tíyàwó ò lè já are you hiding something? no tó bá ti ń fi nǹkan bò jẹ́ káwọn family ẹ bẹ́ẹ̀ dá sí ká mọ̀. mi ò hide nǹkan kan o ṣe máa já package mi. so tó bá ti hide nǹkan kan lẹ̀. o rí pọ́n kọ confidential sí ni. èmi rí confidential mo dẹ̀ rí pé in fact first class náà fi gbé dé. mo wà curious bóyá o fẹ́ surprise mi ni valentine ṣàdẹ̀ ti tán jẹ́ ń ja èmi náà ló fẹ́ fún. ṣùgbọ́n nígbà tó máa ṣe kàyéfì mi mo já ìgbà tí mo dé já tí mo wò ohun rèé kí n má fi hàn yín jù onígbà tí mo já tí mo wò ní tí mo kà ní ara kínní wọ́n dídì kọ sí ara ẹ̀ pé kò dáa fún pé ó mọ̀ mo kà á pé kò yẹ kí ó wà ní sàkání ibi tí àwọn èèyàn bá ń wà bí ẹ má gbé súnmọ́ kitchen mi ò mọ̀ bóyá poison ni but ìgbà tí mo wò mo gbà kí ni kò ń ṣe mo rí pé kò jọ perfume mo wò lọ wò bọ̀ kò jọ nǹkan tó fẹ́ fi para kò ń ṣe cream kò ṣe kan kò ń ṣe pef kò ń ṣe cologne mo ṣáà kí ló lè jẹ́ mo kàn orúkọ ẹ̀ mo kàn ṣá sórí Google ní báwo wọ́n wá sọ pé stay away from this product pé àwọn èèyàn ti lò ó láti fi para wọn ọmọdé ti mú okun ọmọ wọn àwọ̀ pé kí ni ìyàwó mi fẹ́ fi oògùn tí wọ́n dídì wọ́n flag ẹ̀ lórí Google pé flag pé ẹ má tiẹ̀ rà
wọ́n tún wá kọ́gbà tí mo deep down tí mo deep dig wọ́n á tún rí pé àwọn tó ń ta gan iye tí wọ́n ò ṣe ní store nìyẹn you can only order online. Jọ mọ̀ndàlẹ́ olólùfẹ́ kí lẹ fẹ́ fi kinní yìí ṣe páàkì yín rè. olórin kan kọrin gbà kó ní mi ò mọ̀ pójú ogun láyé o ń bá máa ti múra sílẹ̀ láti ìgbà èwe ní bá máa ti múra sílẹ̀ bára kan lẹ́nu mẹ́fà bá fi jìjà òmìnira ń bá lọ sílé àwọn tó pèsè mi ní ìjà o. mi ò mọ̀ pé ilé ogun ni ilé ọkọ. lórí pé mo já páàkì ẹ. nǹkan tó já ẹ̀gọ́ mi ò mọ wáyé tó fi já mo ń pèpè ara mi sílẹ̀ ni ó ní ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ mi nífẹ̀ẹ́ kọ́kùnrin kan wá sọ mí do lórí burúkú nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ yẹn nífẹ̀ẹ́ pé lórúkọ tí gbogbo èèyàn ń pè ní. bí ká sọ pọ́ ta pìàpìà. ewo lọ ta pìàpìà. èmi ṣáà mọ̀ pọ́ ta pìàpìà. kẹ́míkà ni. mi ò dẹ̀ fẹ́ kó fọwọ́ kan jọra bá mi gbé sẹ́gbẹ́ kan bẹ̀ yẹn jọ sọ má jẹ́ kó ṣí kó dàsẹ̀ torí kò tí tásìkò tí mo fẹ́ lò gbé sẹ́gbẹ́ kan bẹ̀ yẹn. kẹ́míkà ní nàìjà kẹ́míkù lamẹ́ríkà. ẹ jọ̀ọ́ tá a bá ní ká béèrè lọ́wọ́ yín torí mo fẹ́ ṣe bí Kọ́lá Wọlé Ọláwuyì báyìí Kọ́lá òun fẹ́ràn kẹ́yìn ẹ̀gbọ́n jọ kí ló fẹ́ fi ṣe. ok tó bá ti àlékúnlé kò dìgbà tá a bá lékúnlé àwọn kan mi wà náà tó yẹ pé ìwé kú ló máa ń wù kò dìgbà tá a bá lékúnlé o nítorí now oríṣiríṣi kan ló ti ń ṣẹlẹ̀ ń sìn ni gbogbo ọkùnrin ìsìn ló ti dà pé wọ́n ti ń cheat mo dẹ̀ rí pé àwọn signs wọn ní kéèyàn máa look out for tí ọkọ èèyàn bá ti ń cheat mo dẹ̀ pé gbogbo signs yẹn pátápátá báyìí ìwọ ọmọláre yìí ni. èmi Ìṣọ̀lá Rówólò. ìwọ ni gbogbo signs tó ní pé tí ọkùnrin bá ti ń cheat o kóbìnrin máa look out for o lára tó bá tọkọ ẹ bá ti ń cheat o fi lè mọ mo dẹ̀ pé gbogbo ẹ̀ pátá lóní tó dẹ̀ mo ṣe rọra pìpì ara mi síbẹ̀ yẹn. láti gbẹ̀mí mi àbí láti dá sí mi lára. acid ló wà ń bẹ. ibo ló fẹ́ dá sí. acid ibi tó bá bà ní ibi tó bá ti bà tó bá ti provoke mi tó ti sún mi kọ́ ògiri that I couldn't take it anymore. tí kì bá ń ṣe pé a lè dárúkọ nǹkan tó wà nípa ní ká dárúkọ àdẹ̀fẹ́ torí pé kò dáa ká dárúkọ ẹlòmíì lè máa lọ Google ẹ̀ bẹ́ẹ̀ kóun náà fẹ́ rà fọ́kọ ẹ̀ lọ́rọ̀ kan ṣá èmi ló dẹ páńpẹ́ yìí sílẹ̀ fún ìyá mi ó ṣe o orí ẹ wà lẹ́yìn ẹ̀ gan-an ìyá ò dákẹ́ àdúrà tó kò yẹ kó jẹ́ pé wọ́n ìdìbò ló máa bọ́ sí ó ṣe máa dé sọ́wọ́ ẹ̀ ṣé wọ́n mọ̀ra fún ni. orí ìyá mi tí ó sùn ó ṣe o torí ká ló sùn ni olúwa bá sùn làbá ọrùn làbá jí làbá ní ká kàn fọwọ́ pajú gbójú abá bó torí ó possible pé fine boy yẹn ló fẹ́ bàjẹ́ ọlọ́run ò dẹ̀ nígbà fún ẹ láti bá fine boy mi jẹ́. èwo lọ́lọ́run nígbà fún ẹ máa mú náà ẹ máa fẹ́ sọ̀yàn di wèrè ẹ máa fẹ́ sọ̀yàn dá ṣí ẹ. àwọn sáyẹ̀nsì wèrè wo ló lórí àwọn wo ni wọ́n rán ẹ sí mi ibo ló ti rí sáyẹ̀nsì tó ti ń sọ fún ẹ wípé èmi o gbogbo nǹkan tó ń wá kiri wà lára ọkọ ẹ. ó wà dáadáa gbogbo nǹkan tí wọ́n ti sọ yẹn báyìí orí social media ni o orí gbogbo àwọn programs ẹ̀ tí wọ́n máa ń gbọ́ lóríṣiríṣi báyìí ni wọ́n sọ pé if your husband is cheating these are the signs o tó mà tiẹ̀ ni láàrin máa ń ṣe àwọn nǹkan báyìí lóòótọ́ ó mà tiẹ̀ last week ó mà ń béèrè lọ́mú pé ta ni mò ń pè ta ni mò ń chat pẹ̀lú ẹ̀ka ló pè mí tẹ́mi sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ó accuse me of cheating. See? That me I'm hiding something from definitely wọ́n gọ́gọ́ ní kò tó ń hide. àwọn signs ẹ nìyẹn. bẹ́ẹ̀ ni first one nìyẹn. àwọn tí wọ́n wá ń sọ fẹ́yìn yìí tó ń ka signs fún yín ǹjẹ́ yìí mọ bí lè tí wọ́n ṣe rí ẹlòmíì wọn ẹ̀ṣẹ̀ là ń gbàjú tán ni ó da powder bò ó wá social media how to know your husband is cheating on you and what to do òun ni wọ́n kọ́ sọ́fẹ́ fi dá sí the same lójú. mo ń sọ fún ẹ àwọn signs tí mo rí ni. number one sign ni àbí ni pé mo ń wádìí ẹ jù ta ló ń bá sọ̀rọ̀ ikú ẹ̀ máa ní mò ń kú lọ àìmọye obìnrin tó máa wà tọkọ wọn máa wo sáàdì tán wà owó sáìdì wọn ó tẹ fóònù kò máa kàn wọ́n ó kọ́ lèèyàn kò máa kàn yèmí tí wàá ń wù ẹ́ mò ń sọ fún ẹ pé who are you talking to ó yẹ kórìí ẹ máa wú. kórìí mi máa wú ó yẹ kí ẹ máa dùn pé òun suspect mi pé mò ń yàn lè. ìwọ ló pè ní suspicion mi èmi ò suspect ẹ. àwọn suspect mi pé mò ń yàn lè nìyẹn náà lọ́sọ̀rọ̀ ta ti fẹ́ ra ó yẹ ṣe wàá mọ̀ sí pé ta ló ń pè ta ló ń yìn kí ló ń pè fún mi fọ́ nìyẹn kí ló jẹ́. so tọkọ bá ti ń ṣe bẹ́ẹ̀ ó mì wípé òun náà ń ṣe the same thing nìyẹn ọkọ yẹn náà ti ń ṣe òun náà ti ń ṣe ṣìnà. lórí pé mò ń béèrè pé ta ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ who are you chatting with yẹn mo ti kọjá àyè mi. Ọlámídé ẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ní jàre sáyẹ̀nsì yẹn pọ̀ gan rẹpẹtẹ o then you are too judgmental. ẹni tí sábà ti ṣe wà sáré mú marriage wà ti compare péyàn kan wà ti sọ pé kíníkan ìyá kíníkan ò ṣe kíníkan ò ṣe máa ṣe báyìí wọn náà ṣe máa ṣe báyìí ò ṣe máa kí ló tó gbé pé abọ́ yẹn síbẹ̀ yẹn kí ló tó ṣe kíníkan bẹ́ẹ̀ yẹn bíi pé àwọn nǹkan yẹn kò ṣe bó ṣe máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn tó tẹ̀ kí máa ń rí. lórí pé ọkọ ẹ rí nǹkan tí ò dánú lé ó complain ó tó ti ń cheat nìyẹn. tó ẹ̀ṣẹ̀ ń rí ni. ẹ̀yin obìnrin yẹn jọ kílẹ̀ ń forí yín rò ó mo ti ń rí tẹ́lẹ̀
mi ò complain mo wá ti ń complain sí i bóyá kí yẹn wá rò. o ti ń lọ sílé bọ̀dá lágbájá o ti rí bíyàwó tiẹ̀ ṣe ń ṣe o ti ń dé ló ti wá ń complain fún mi bí kò ẹ̀ṣẹ̀ fẹ́ mi lánàá ni. so tọkọ ẹ bá ti ń complain tó ti ń rí àwọn mistakes tó ń ṣe ọkọ ẹ ti ń cheat. ó ti ń cheat o àwọn sáyẹ̀nsì wọn ní ká máa wá nìyẹn. àwọn tó ń kọ yín ní kinní yìí wọ́n fẹ́ dalé yín rú ni o. wọn ò dalé wa rú àwọn kan tó ń ṣẹlẹ̀ ni. mo lè lọ síta kí n rí kan tíyàwó ṣọmọ kọ́mọ ẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni. mo lè lọ síta kí n rí nǹkan tíyàwó ọ̀rẹ́ mi ṣe kí n lákẹ́ kí n mú wálé kí n ní kó ṣe tí n bá ti ṣe bẹ́ẹ̀ yẹn tó ti fẹ́ látọjọ́ yìí tó ti fẹ́ mi náà tí kò sí complaint tó yẹ pé ẹ̀ṣẹ̀ complaint wà ń jáde sí ni kò ń ṣe ìyàwó ọ̀rẹ́ mọ́ ẹ ti ń lọ lé girlfriend ó ti ń ṣe nǹkan fún yín differently ẹ ti ń padà wálé tí wọ́n á compare pẹ̀lú ìyàwó. lọ́kàn ti tiẹ̀ àbòrò àbò ká mi mọ́. bó ṣe gọ́ọ̀tì mi bá ẹ mi má sọ̀rọ̀. má dalé ara yín rú ẹ̀yin ìyàwó wa ẹ má má fọwọ́ ra yín kẹ́ ẹ fi domi sínú àrò tó ń jó láwùláwùláwù ó kú iná ìfẹ́ tó ń jó á máa kú. iná ìfẹ́ wo ló máa kú. torí gbogbo àwọn igi tó ń kìbọ̀ àwọn igi tútù tó ń kìbọ̀ náà yìí ẹ wo ẹ jẹ́ kọ́wọ́ pé àwọn tó wà léyìí wọ́n máa pọ̀ lé nìkẹ́ ẹ̀ bó láti fẹ́ mu báyìí sìn Tolúwa làṣẹ Bùnmi Azeez Ayọ̀ sẹ́yìn ẹ kú iṣẹ́ o Àwẹ̀ní náà kọ́ yìí Àwẹ̀ní Tolúwa làṣẹ. ok Prince Ọláníyàládé gbogbo yín la rí gbogbo bí náà ló ti kú. Jayé Olúrin ìsẹ́yìn àǹtí Jayé ayẹyẹ adàbẹ̀ ṣe wà online mo ti lẹ́yìn tó bá gbèjà mi. kí náà sọ. Prince Ọláníyàládé ẹ kú ètò ẹ ṣé gan sà ẹ ṣé mú jàre sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mọ̀ pé ó nice o mi ì sọ pé ó nice o mi ì sọ pé ó nice but tí n sì ó ti wá overly as in ó ti wá extra nice ni. Dúnní mo bẹ́ẹ̀ rí pef kan Dúnní mo rí undies kan Victoria's Secret ń ṣe sales mo dẹ̀ gbọ́nà ọbẹ̀ kọjá mi ò mọ dọ́tọ̀ mi kọ́ ọkọ mi ti dèrò tó ẹni tó ń lọ sínú mall ọkọ mi ò ń lọ nínú mall ṣùgbọ́n tí wọ́n ti lọ nínú mall wọ́n ti ń ra nǹkan wálé fún mi wọ́n ti mọ̀ gbà tí Victoria's Secret máa ń ṣe sales ẹ má bá mi dé o ẹ má bá mi dé o. Dixon's fabric lèmi tiẹ̀ máa ń ná torí àwọn náà máa ń ta àwọn kan yẹn. mo mọ̀ kọ́ ń ta but ẹ̀ ń lé sales lọ síbòmí. okay. wọ́n ti ń ra sẹ́ẹ̀sì wálé fún mi wọ́n ti ń rí perfume kan body kíní kan àǹbá kíní kan ti ń ṣe kíní kan wọ́n ti ń ra wálé fún mi wọ́n ti ń ra gift oríṣiríṣi wálé fún ni nǹkan tí wọ́n kì í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ definitely guilty conscience ó ti mú yín ẹ ti ń rà fáwọn ọkọ ẹ ti wò pé tí n bá rà fún ìyàwó mi kórìí ẹ má lọ dẹ́wọ́ dẹ́wọ́ kórìí mi báyìí brick ni ó lè kú ó ti ń rà wálé fún mi àwọn ọkọ tó ní ká máa wò nìyẹn. Mr. Olúwafẹ́mi Amos. Cheating is good to make your marriage last long. Ẹ má jẹ́ kí ìyàwó yín gbọ́ wá yìnbọn fún yín o. Ẹ má jẹ́ kí ìyàwó yín gbọ́. ṣé ń gbọ́rọ̀. Ẹ má jẹ́ kí ìyàwó yín gbọ́ mi ò sí ń bẹ̀ o. ṣọ́rọ̀ nu. ẹ̀yin àti no dey there omi ìgànnà nìwé o. ó bẹ́ tà tẹ́ ń jẹ́wọ́. Olúbísí Àjàyí ẹ̀yin kàn fi mí rẹ́rìn Ọlọ́run ò ní fi yín rẹ́rìn o. Ẹ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí olórí pé ọmọlúwàbí jáde mo dẹ̀ wò pé kí ni ìyàwó mi máa like wọ́n ti nice unnecessarily. nice ju so when we are trying to be a good husband we are trying to make our husband happy we are cheating. wọ́n ti ń cheat. nọ́mbà tẹ́ lè pè sí rèé 817-717-5685. ẹ pé ẹjọ́ tó rẹ̀ ṣàánú mi o. 817-717-5685. kó tó dọ̀rọ̀ alásìdì o. Orú mú mi oògùn mú mi látinú wá lórí wípé speculations speculations kọ́ o these are facts o. wọ́n fẹ́ fi chemical àti chemical wọ́n fẹ́ fi bà ojú mi jẹ́. these are facts o kò ń ṣe mi ò speculate gbogbo ẹ̀yin obìnrin sẹ́dẹ̀ wálé ẹ̀ understand nǹkan tí mò ń sọ I'm not speculating at all. These are facts. Aládé Lucy. ẹ̀lú ẹ̀ka sàn mà. hello mà á ti ń gbọ́ yín o. hello. àwọn ọmọ kan ti gbé. hello. 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 ẹ ká sọ o. kí lorúkọ ìbọlẹ̀ tí ẹjọ́ bá wa yí fóònù yín lọlẹ̀ yẹ ká lè gbọ́ yín dáadáa. àti gbọ́ yín sí ẹ ká sọ mà. ẹ kú ètò náà. àwa ni ẹ máa. This is Jayé Olúrin on the line. Okay. Àǹtí ẹ pẹ̀lẹ́ kú jọ́ mẹ́ta o. Ọjọ́ kan pẹ̀lú. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ẹ gbà mí lọ́wọ́ woman yìí. Kí lẹ wí? Mo ní kẹ́ ẹ gbà mí lọ́wọ́ woman tó fẹ́ pin mí lẹ́mìí yìí. Mrs Kogberegbe. Yes ma'am, yes my sister. Ẹ jọ̀ọ́ ṣé ti gbọ́ nípa sẹ́yìn kan tó sọ wípé the only constant thing in life is change. It's change. Ẹ jọ̀ọ́ kí nìyẹn bá dé. Oh, actually nǹkan tó bá dé ni pé
for him to buy you on this or whatever he's getting for you now does not necessarily mean he's cheating on you. Thank you. We cannot use that to conclude because he got you this, he got you that. No. Kò ní meaning rárá. Kò ní meaning because these things are just baseless. You are just insinuating it. Thank you. Did you catch him red-handed? I'm surprised. Ṣé mo kó mo ẹ̀ṣẹ̀ mẹ́yọ̀ bọ̀ lápò ni? Did you catch me red-handed? Mo ti gbọ́. You didn't catch him red-handed. Thank you. You are just assuming. Why do you want to die before death comes? Èmi tẹ̀ náà fẹ́ pa. Wọ́n fẹ́ bà fine boy yìí jẹ́. Ayé le o. Sùúrù ni o. Ayé le fine àmọ́. Mr. Kogberegbe. Ẹ̀yin náà. I'm still coming back to you. Ó bẹ́tà kẹ́ wà lórí lane tẹ́ wà o. Ẹ má cross lane o. Bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ó ti ń pè yín o. Mo mọ̀ ẹ ní sùúrù. Yes ma. Ṣẹ́rí bó ṣe wà fọkùnrin bẹ́ẹ̀ náà dẹ̀ ló wà fún obìnrin. So nísìnyí ẹ̀ ń ra wálé ó ní bẹ́ẹ̀ ṣe ti máa ti rọra máa mú sí wọn lórí díẹ̀díẹ̀ tí wọ́n fi ní máa ní èrò yẹn pé bóyá lágbájá yìí ni ó ń ṣe kinní ló ń kọ́ mi tí mo fi ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ra àwọn nǹkan tí mò ń rà yìí fún. Kọ́ máa mú sí mi lórí ẹ ṣeun. Àǹtí Jayé ẹ ṣé o, a dúpẹ́ o. Ẹ pẹ́ fún wa o. Okay sir. Ẹ ṣé gan o. You are very much welcome. Èmi ọkùnrin mo máa support wàhálà àwọn obìnrin pọ̀ jù. Ó dàbọ̀ ẹjọ́ sọ̀rọ̀ ẹ má wá sílé wa mọ́ o. Ẹjọ́ ò lẹ fẹ́ wá kí wa o. Ẹ má wá lé wa mọ́ o. Àwọn obìnrin báyìí lẹ fẹ́ ẹ ṣé gan wa. Ẹ mọ̀ pé mi ò tẹ̀ kí n ṣe Àǹtí Jayé Bonvita tó ti ń bá wá àwọn àgbà yín sọ ìtòǹjẹ́ òótọ́ ọ̀rọ̀ ni kẹyẹ jowú mọ́. Ọ̀rọ̀ ẹ ṣe kò dáàbò. Hello. Ẹ bá wa yí. Hello Saloma. Hello. Ẹ káàsán mà. Ẹ káàsán sá o. Yes, This is Olamide Adejumobi Momalu. Olamide Adejumobi. Yes. Okay. Ibo lẹ ti ń pè wá. So, láti Dallas. Dallas. Ẹ bá wa dá sí ẹjọ́. Bẹ́ẹ̀ni. Okay, so family ìyàwó yín là wá. Bọ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé decision sister dùn nìyẹn kò ń ṣe pé bóyá ó bad much. But mo kàn feel pé tí kò bá ẹ mọ̀ pé ẹkún ló máa ń bá kun wá. Tí kò bá ní àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ti ń rí díẹ̀ tẹ́lẹ̀ irú nǹkan yẹn kò ní máa wá sọ́kàn. And báwo lẹ̀yin ṣe mọ Victoria's Secret? Ta ló sọbẹ̀ fún kálẹ̀ ìgbẹ́ àwọn olórí TV social media wà. Àwọn ọ̀rẹ́ mi ń ra fún ìyàwó wọn èmi náà fẹ́ ṣọmọlúwàbí ni náà. Tó bọ̀ ẹ mọ̀ nǹkan tèmi kọ́ máa sọ fún sis ni pé ìgbà míì máa ń wà ìrokúrò àwa obìnrin náà máa ń pọ̀. So mi bá ní pé kẹjọ kíní yẹn ẹ lọ trash ẹ̀ ọ́ kẹ́kọ̀ọ́ keep ẹ̀ síbi. Èmi ò trash ẹ o mo fẹ́ pe àwọn bàbá ẹ̀ máa pa àwọn family ẹ̀ a máa ṣe family meeting pọ̀ mọ́ wọn ti fẹ́ pa mí. Wọ́n tó pa mí o. Ẹ trash ẹ̀. Àmì ò lè trash lè sẹ́ trash ẹ o. Okay mo ti gbọ́ ẹ ṣé gọ́mà. ẹ ṣé sister mi ẹ ṣé tẹ́ bá wa dá sí. Ẹ ṣé gan ni. Yes ma. Wẹ̀yàn kan béèrè nọ́mbà Olúbísí Àjàyí wọ́n ní say the number again. Okay. 817-717-5685. Ó wà lójú screen yẹn tẹ́ bá ń wò ó wà ń bẹ̀ yẹn tẹ́ bá rí ó wà ń bẹ̀ 817-717-5685 òun la kọ síbẹ̀ yẹn kẹ́ ẹ pè ó yá mò ń gbọ́ àwọn ìṣe mi mo fẹ́ máa gbọ́. ó sì pọ̀ o torí mo ń sọ pé o nice sí gbogbo àwọn èèyàn jẹ́ kí n gbádùn kó nice appearances ẹ̀ wá ń kọ́ láńre tẹ́lẹ̀ tó bá ti ń lọ ibi iṣẹ́ báyìí gbùrùgbùrù ti sáré ṣe kí ni o ti sáré ṣùgbọ́n sì wàá take time ẹ̀ wàá shave wàá ṣe gbogbo ẹ̀ ìwọ gan ti ń bá wọn brush irun ojú sókè ìsìn ọkùnrin ìwọ kan ti ń bá wọn ṣe irun ojú sókè ìsìn o ti ń ṣe gbogbo ẹ̀ sókè báyìí sìn wàá take time láti máa ya tẹ́ ìgbà tó tẹ̀ ti ń grow bí ẹ̀ ìsìn báyìí sìn àgbọ̀rọ̀ mọ́nú ilé mọ́ ọkọ mi ti ń nírùn gbọ́n sì kò jẹ́ kí n gbárùn mọ́ ó máa yà ní bí obìnrin báwo obìnrin ṣe máa ń ṣe pẹ́pẹ́pẹ́ yẹn a máa múra do ní check me out kí ló dé tẹ́lẹ̀ mi mo máa sọ fọ́kọ mi pé no top báyìí no bàtà báyìí ló máa bọ̀ ṣùgbọ́n sí combination ti ẹ̀gọ́ ti lé ju tèmi lọ ẹ̀mẹ́wàá ló máa wo mìíràn tọkùnrin bẹ́ẹ̀ ti ń yàn lè àbí tó ti nóbìnrin kan tó ń àì ń tà
ló máa ń ṣe bó ṣe ń ṣe yẹn. ṣé o realize pé ohun ẹ ti ń lọ sókè. mo ti ń bring it down. má jẹ́ káwọn neighbor kan bèrè mi kí ló ń ṣe wá. wọn lè pọlọ́pàá fún wa. now ní sùúrù that I'm looking good ló ṣe fẹ́ pa mí tí inú àwọn kan máa ń dùn. hello. àwa ni owó eléyìí ò ti wá pọ̀ jù báyìí. ẹjọ́ kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá sà. Mr. Ajayi ni ìyàwó ọkọ Estella. chairman àwọn Estella stores ni àwọn náà máa tó máa support wa lórí ètò yìí wọ́n á tó polówó Estella stores àti tax gbogbo ẹ̀ ń kó bọ̀ mo ń gbọ́ yín bàbá mi family ọkọ lẹ́yìn. family ọkọ lèmi. ẹ jẹ́ kí sísá mi sọ̀rọ̀ o. irọ́ mo ń gbọ́ yín sà. nǹkan tẹ́mi sọ pé obìnrin owó jíjẹ ti pọ̀ jù fún wọn. owó jíjẹ ti pọ̀ jù. ó ti pọ̀ jù. ó ti gbà kí ọyẹ́ dọ́kọ̀ ò lè múra dáadáa bí. ó bọ́ gbogbo èèyàn lọ́lọ́run dẹ́ wà fún. ẹ jẹ́ ká náà ṣayé ẹ jẹ́ ká múra. ẹ ṣe kí la ti wọ̀. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé gan sà. ẹ ṣé o. tí múra yẹn bá ti ń pọ̀ jù náà ló máa mú fura dání. tọkùnrin bá ti ń múra jù wọ́n tún ti ń yàlè náà múra yẹn bá ti ń pọ̀ jù ló máa mú fura dání. a ti gbà ní kẹ́ má múra àwọn náà máa ń fẹ́ táwọn ọkọ wa bá múra. ẹ ṣé o my chairman. kí lẹ sọ. náà máa ká máa yà pé ká máa ṣàprápá níta ni. ẹ máa ṣàpra. ẹ ṣe jàre we have to ṣàprápá. ẹ máa ṣàprápá o. we have to ṣàprápá we have to ṣàprópró. ìrísí ni ìsọnilọ́jọ́ my chairman ẹ ṣe àdúpẹ́ o. ẹ ṣé gan sa. ẹ ṣé gan sa wọ́n ló wú ló fẹ́ ṣiyẹ́ léṣe. òwú kọ́. ẹ ṣé gan sa. ìyẹn tún lọ bẹ́ẹ̀ yẹn o. ẹ tún mú mi jáde. tó bá tún wá délé báyìí ń sìn àwọn ọ̀rọ̀ tó ti pẹ́ndì tó ti àwọn pending discussion tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ conversation tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n sì ní ó yá o nǹkan ó ti rẹ̀ o kò tiẹ̀ wá sí communication mọ́ à ń communicate mọ́ orí fóònù jẹ́ pé a máa chat tẹ́lẹ̀ tó bá tiẹ̀ sílé kò sí chat mọ́ ó bá sọ pé be right back brb ní gbogbo ẹ̀ báyìí ń sìn brb ní gbogbo ẹ̀ ń sìn kò wá sí kọ́. sori ngbà míì tí n bá dé láti ibi iṣẹ́ ó ti rẹ̀ mí. ṣó ẹ̀ṣẹ̀ ń lọ bí iṣẹ́ yẹn ni. mo fẹ́ sùn. ok ṣó ẹ̀ṣẹ̀ ń lọ bí iṣẹ́ yẹn ni. ká ló fẹ́ sọ̀rọ̀ fẹ́ lọ straight to the point ó máa pè mí wà á kọ́kọ́ má ta mọ́ àtàmọ́ àwọn fámìlì ẹ̀ tó pé ìjà tí ó kàn mí lọ go baby báyìí kàṣà máa fún ẹ lésì so tí n bá ṣe ń bọ̀ lé gan mo ti ń ronú pé wọ́n fẹ́ fi ẹjọ́ ṣe mí léṣe èmi ti wá fún ẹ ládvice ayé ò sí fọ́dọ̀ nǹkan tó fẹ́ sọ fún mi text gbogbo ẹ̀ ọkọ̀ kọ́ bí 4 pages 10 pages. ó máa nǹkan tó máa ń jẹ́ káwa máa suspect yín pé ń ṣe ṣìnà ń ta lélẹ̀ ìpẹ́ tí náà mi tẹ̀ ń fún attention tẹ̀ ní tẹ́ bá fáwọn àtàwọn alẹ́ attention tẹ́ ẹ̀ fún wa ní time ó mi pé nǹkan fún fúnra tí ń ṣe ìranù ń ta tẹ́ bá délé tẹ́ bá ní ẹni time fún wa láti bá wa sọ̀rọ̀ tẹ́ ní time láti gbọ́ ọ̀kọ̀ta fẹ́ sọ ẹjọ́ yín ti pọ̀jù ẹ̀yin gangan fúnra yín àwọn kan wà ń tà tó yẹ pé wọn ò fẹjọ́ ṣe ti yín action làwọn ń ṣe àbí àwọn ọ̀rá yé ẹjọ́. gbogbo tó ń kà báyìí náà ni pé òun suspect mi lásán nǹkan tó ń dùn èmi sórí nǹkan tó kàkà lẹ́yìn láì bí àtijọ́ yìí ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n ní ó mú mi níbí ni ò mú mi lọ́rùn ọwọ́. òun náà ni àwọn mẹjọ dà. tó bá mú mi tó bá mú lọ́rùn ọwọ́ ń sìn ni yes tó bá lọ ra nǹkan tó fẹ́ fi pa mí àṣẹ ń gbọ́ but àbẹ̀rù Ọlọ́run. ẹ wo kó tó kó ní pé ó kà mí. ẹ wo ẹ jẹ́ ká polówó ọjà díẹ̀. àwa ẹ má bínú jẹ́ kí n sáré kí àwọn tó. ẹ bá wa polówó ọjà yẹn. ọmọ Bọ́láńlé Azimi hello Ọ̀túnba and Aunty Dunni Bọ́láńlé from Instagram ẹ káàbọ̀ sórí ètò wa Aunty Dunni you too jealous you know I always support you. ẹ ṣọ́ ara yín tẹ́ bá fẹ́ kí n kí yín ẹ ṣọ́ ara yín. àwọn èèyàn nìyẹn. chai wàhálà Aunty Dunni pọ̀ o tálélẹ̀ ẹjọ́ tó lọ́lọ́run ẹ lọ polówó ọjà Ọlámídé ni tẹ́ bá ti gbé sórí afẹ́fẹ́ ẹ lọ polówó ọjà. Why do you want to send your husband out? Stop your assumption because you will end up doing it and you will kill yourself dànù before time. tálẹ́ nìyẹn o gbọ́dọ̀ dáwọ́ orúkọ ẹ̀. Aládélúsì Olúwatamílọ́rẹ̀ Ayọ̀ bẹ́ẹ̀ni ẹ ṣé God bless you. God bless you. ẹwẹjọ. ẹ jẹ́ ká polówó Dixon's Fabrics and Stitches Dixon's Fabric and Stitches wọ́n wà ní 5724 Southwest Green Oak Boulevard Lalington B Texas 76017 ìyẹn ní zip code wọn ẹ lè pè wọ́n 6682 433 2970
4332970. tẹ́ bá pè ẹni tí ò bá lọ ẹ pè 682-559-1824 682-559-1824. àwọn yẹn kò sí nǹkan tẹ́ ẹ wá débẹ̀. ẹ̀yin tẹ́ bá fẹ́ kí ìyàwó yín kó accuse yín pé ẹ̀ ń ṣe ṣìnà ẹ mú wọn lọ bẹ̀ ẹ mú ìyàwó yín dání lọ ṣe shopping ẹ̀ tún gbọ́dọ̀ lákẹ́ lọ ṣe shopping o ẹ mú wọn lọ síbẹ̀ o kán ra o aago oríṣiríṣi jewelries oríṣiríṣi ẹ mú wọn lọ sí distinct fabric and stitches o kẹ lọ ra gift fún wọn bẹ̀. tẹ́ ẹ bá ní patí tẹ́ ẹ fẹ́ ṣe wàhálà ẹ fẹ́ má ṣe òkè ẹ fẹ́ mú polo ẹ fẹ́ ṣe anything ẹ lọ sọ́dọ̀ wọn. àwọn ilé wà ń lé fún yín bẹ́ẹ̀ ni price wọn dẹ̀ make sense. ó wà reasonable yà. kọ́ tó wá yà mí lẹ́nu pé gbogbo gbà báyìí òun làwọn ń ṣe discount. gbogbo gbà ni. wọ́n ní àwọn fẹ́ káwọn èèyàn kan máa when you come to their store you will pick something ẹ mú nǹkan kan lọ àti price tó ní ga yín lára ẹ náwó yìí ẹ má jọ àwọn kan tá a náwó fún tó tún ní wá lára pé kí ló tà ń ná. Seriously. tẹ́ bá nà sọ́nà tó ṣe pé kíní àníbù yín. Seriously, my good family, I knew someone like that too. The man was too much nice to his wife. At the end, the man gave our neighbor belly. Olùbàdàn pègèdè mo ń sọ̀sì wọn ariwo mi pọ̀ o mo ń sọ̀sì wọn ni mo jealous wọ́n àwa Bọ́láńlé àbí kí lorúkọ ẹ àwa mọ́ Bọ́láńlé Azimi ṣọ́ ara ẹ̀. kí náà sọ máa fẹjú mẹ́ni ẹlẹ́ni. wọ́n ní wàhálà tèmi pọ̀ pé mi jealous. òun lèèyàn kan sọ́ọ̀sì yẹn pé bọ́n ṣe náìsì síyàwó wọn tó náìsì síyàwó wọn títí tán lọ fún neighbor níbẹ̀ lẹ́ni yẹn ṣé ń gbọ́ o. ó lè jẹ́ lásìkò tí wọ́n fẹ́ try ó ń bọ̀ àwọn landed. ṣe rí ẹnìkan fẹ́ nìkan lóyún yẹn ẹ jẹ́ ká wò dáadáa o ẹ̀yin obìnrin míì gan bá a bá fọwọ́ kàn yín báyìí ṣe lè mọ sọ pé ó ti rẹ̀ mí wo mo ṣiṣẹ́ látàárọ̀ ó ti sú mi ó ti rẹ̀ mí. ọjọ́ wo ló ti wá dé torí mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò lọ síbi intimacy no intimacy kò tiẹ̀ sí nǹkan tó jọmọ́ nínú intimacy nínú ilé yìí mọ́. ìgbà tó jẹ́ pé months before now bí mo bá ṣe ojú kẹrẹ́ o máa ló ti rẹ̀ o ráyè wo tó ti sú mi ìwọ tí wọ́n ṣe wò tí ẹ ṣe mọ̀ pé o mọ time tí wọ́n yẹ kó máa béèrè o mọ time tó yẹ kó máa béèrè ọmọ time tó yẹ kó máa béèrè náà. deliberately mo dey decide pé you know what when you are ready for me you will let me know. but for like 2 months tí o béèrè omi kò tí ń gẹ̀ẹ́sì ẹ̀ ń bì kankan. ṣe gbọ́ a béèrè wọn ò fún wa a tún pọ́nra wa lé a fún wọn láyè pé tí wọ́n bá ráyè wọ́n á jẹ́ ká mọ̀ wọ́n la tún ti ń gẹ̀ẹ́tì ẹ̀ ń ta. ẹ ti ń gẹ̀ẹ́sì tó kò béèrè ṣé tó máa ń béèrè yẹn ó tẹ̀sí máa ń fún wa ní kíní pé ìyá ò ń béèrè fún èmi mo ní mi ò tí ì ṣe mi mo ráyè ó dà bẹ́ẹ̀ ó ń béèrè fún àwa máa refuse so ṣùgbọ́n tí kò bá wá béèrè mọ́ yẹn ó ti ń di wàhálà. èmi wá ń sọ fún yín pé omi pé àìbèrè mọ́ yẹn ó ti ń gẹ̀ẹ́tì ẹ̀ ń ta nìyẹn. from the Association of Responsible Married Men àwọn ò ní máa béèrè lọ́wọ́ yín mọ́ because tá a bá ti béèrè lẹ́ẹ̀kínní a tún fún yín tàn lẹ́yìn ọ̀sẹ̀ kan a tún béèrè. Ibo lẹ fẹ́ máa rí. no a chill. Chill. a chill. wọ́n máa chili o. tàbá ti délé tàbá ti mú. wọ́n bá ti ń chili báyìí kẹ́tì mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ nìyẹn. kẹ́tì mọ̀ pé wọ́n ti ń gbẹ ẹyin omi ti ń tẹ̀yìn bọ̀ ìgbín lẹ́nu nìyẹn. wọ́n náà ń ṣe tó bá ti dé pé ó máa mọ̀ nǹkan tí mo á notice pé wọ́n á ṣe lẹ́nu mẹ́ta yìí sìn. you don't even respect our marriage anymore. lọ́nà òwò kí ni mo tún ti ṣe báyìí o. kò sí ni mi tiẹ̀ mọ̀ bó ṣe rí bó ṣe múra inú ilé ó ti sú ẹ òun fẹ́ jókòó sínú ilé kò sí gbogbo ẹ̀ marriage yẹn sì means nothing to you. lójú tiẹ̀. tí mo mọ̀. you are disrespectful you talk to me anyhow you disrespect me anyhow you talk to my family àsìkò wọn á fi mí yáwó lọ́wọ́ ẹ̀ ni ó wá ní kí n máa sọ̀rọ̀ pé ó ti ń yànlè ó ti ń cheat now. tọkùnrin bá ti ń ṣe gbòòyò ó ti ń yànlè. yes if you are being rude to your wife or being disrespectful to your wife anyhow that means you are cheating on her. that means there is someone out there tó ń respect more than your wife. fẹ́yìn tẹ́ ń gbọ́ wa lórí rédíò tẹ́ ẹ̀ ráyè láti wò wá tó jẹ́ pé ẹ̀yin kan ń gbọ́ wa lórí distinct radio ní bóyá tẹ́ ẹ join wọn lórí distinctradio.com ẹ̀yin lè pè sí 817-617-5317 ẹ̀yin tẹ́ ẹ wà tẹ́ pé rédíò lẹ́yìn tí ń gbọ́ ni o ẹ̀yin ẹ pè nọ́mbà mi nọ́mbà tẹ́yìn máa pè lélẹ́yìí 817 nọ́mbà kan náà ni 817 ó ti yé mi my producer ó yé mi 817-717-5685 817-717-5685 ẹ̀yin tí ó jẹ́ pé ẹ̀ ń wà lórí YouTube náà ẹ̀yin náà lè pè wá YouTube Distinct Radio náà lórí YouTube kẹ́ ẹ bá wa dá sí torí pé woman yìí n tí yóò kàn okay Distinct TV on YouTube yeah thank you Distinct TV on YouTube láìpẹ́ àwa náà tó dàbọ̀ ẹ̀ lórí Mr and Mrs Kogberegbe TV on YouTube yes you can also watch it there. ẹ lè wò ó ń bẹ̀ náà torí pé ìyàwó mi ti ń fi àìmọ̀kàn ó ti fẹ́ fi dalẹ̀ ara ẹ̀ ẹ tiẹ̀ wá gbọ́ náà
ṣàbí ká sọ pé ó fi da ilé ara rẹ̀ nìkan ni kò ní dùn mí bó ní kálukú á pín gbà ẹni èmi agbẹ́kọ̀ òun adẹ́gbàá mà làbí kóun mẹ́kọ̀ọ́ kémi mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n o fẹ́ ba ojú mi jẹ́ sórí social media ẹjọ́ mẹ́ta yìí for better for worse ni for better for kí ló pé ẹ̀kọ́ sọ́ọ̀sì ó ní men please don't give my friend high blood pressure o stop cheating now Hannah olúwa dára sí mi ìyá àbèjì mo ti gbọ́ o kó tó ní pé wọ́n fẹ́ mi náà ní high blood pressure máa dá síìdì sí lójú ni máa dá síìdì sí lójú ni kàkà kékú má jẹ ṣèṣe ó jọ máa fi ṣàwádànù láàrin àwa méjèèjì ni kó tó sọ èmi di ẹni tó máa lọ gba oògùn fún mental illness. o mọ̀ nǹkan tó ń pè ní ẹ̀wọ̀n. kí ni ẹ̀wọ̀n. ẹ̀wọ̀n wà fún àwọn tó bá ṣe irú nǹkan tó fẹ́ ṣe. oṣubú ni oṣubú ni mo ṣubú lù oṣubú yìí lù ni o tiẹ̀ ti ń plan gbogbo ẹ̀ sílẹ̀ oṣubú yìí lé lórí ni o ti ń plan bó ṣe fẹ́ oṣubú yìí lé lórí ni o mi ò ṣe o kàn plan bó ṣe fẹ́ dì pẹ̀lú mi. ok ó dáa. Bọ́láńlé Azimi wọn ẹ káalẹ́ Ọ̀túnba èmi nìyẹn o I so like this should we always expect this yes ma'am. every Sunday. 4 to 5 4 yẹn lè di 4:05. ó lè di 4:10. ó lè di 4:10 but 4 to 4 p.m. to 5 p.m. níbi ẹ̀yin tí Naija aago mẹ́wàá kọ́ ló fẹ́ bọ́ sí yẹn aago mẹ́wàá ni no 11 ó lè bọ́ sí 11 a máa yí mọ́ra wọn but ẹ bá ti keep time bá ti bẹ̀rẹ̀ nbí náà ni ẹ wo YouTube ẹ wo nbí ẹ wo lórí Facebook bó bá ṣe ń lọ náà ni ẹ tún join wa lórí Distance Radio àwọn tí ilé wọ́n ń dá wa lóhùn náà Sharafa Akínládé ọlọ́ọ̀gùn kọ ìyàjẹ́bọ́n ló wà ń falantani Ìdòwú Kóredé Adérẹ̀mí bá ń kíná pé bá mi gbádé are you people couple in real life or is just a show? Actually ṣe rí ọ̀rọ̀ tẹ́ bèrè yẹn ọ̀rọ̀ tó ń jáwó lọ́wọ́ ni ẹ lọ ṣòwò kì í kẹjẹ bá sí wa ẹ ṣòwò kì í kẹjẹ. Fatai Bọ́láńlé Martins ẹ ṣe gọtẹ darapọ̀ mọ́ wa ẹ ṣe gan. Ọdẹkùnlé Ọ̀nàpẹ́mípọ̀ Àkànjí Tọwọ́láwí David Bíóyè Davis Ọlámídé ṣọ́nrán ẹ sí mi lẹ́ni yìí ni. Adéwẹ̀tàn Vicky Fákúnwádé Ẹ̀jáyé Ọlákíkẹ́ lọ́mọ Adélùsì Ọlábísí Àjàyí ó mà ti pọ̀ ńlẹ̀ gan ẹ ní bínú ni Sharafa Akínládé olú ẹ má bínú ẹ bọ̀ gbogbo yín tẹ̀ ń rí gbogbo ẹ̀ là ń rí bẹ́ẹ̀ ni ẹ ṣe gan thanks in fact. kí ẹ̀kọ́ má sọ pé kí n remember prison o. bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n wà. yóò ẹ má advice mi wá ń bí báyìí kí ló wá dé tó yẹ pé gbogbo gbà báyìí fóònù ẹ̀yẹn báyìí ó fẹ́ lè máa fi ṣe pad kó máa ti bọnú bọ́ksà kó máa fi ṣe ó máa ń gáìdì fóònù ẹ̀ jealously o fóònù yìí ò lè bọ́lẹ̀ kó tó ẹ̀ lè gbọ́ pé fóònù ọkọ mi ring ẹ̀ ló lè máa gbọ́ lẹ́gbẹ̀ẹ́ yín. silence ló wà ní. àti ẹ̀mọ̀ bóyá silent ni bóyá mute ni àti ẹ̀mọ̀ ẹ̀ kàn gbọ́ ẹ̀ ló yà máa gbọ́ ìgbà wo ni fóònù yẹn ring nsìnsìn kí ló ń hide ẹ̀ dẹ̀ náà cheat kí lẹ̀ ń hide kí ni fóònù wà ní silent fún. sórí fóònù mi is my personal property bí mo ṣe fẹ́ handle ẹ̀ kò yẹ kó kan anybody. ẹni tó pè wọlé ìyàtọ̀ tí inú ń bí mi lọ́wọ́ sí ni. hello. hello Mrs Kogberegbe. ẹ ká sàn máa hàn kí lórúkọ yín bolẹ̀ tí ń pè wá mà. ẹ ká sàn Dr. Oyewuse ló ń pè láti Arlington o. ẹ ṣe máa o. ẹ ṣe gan ma. Mrs Kogberegbe. yes ma'am. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwọn ọjọ́ kọ̀ọ̀kan tán wúlò fún yín. ẹ má wọn ṣe mú. ẹ̀rín kan kílẹ̀ wí sí kílẹ̀ wí. ẹ ṣe sọnù. kílẹ̀ sọ jàre ó yá ẹ rìpítẹ̀. mo ní wọn ṣe pa bọ́ lọ́jọ́ àwọn ọjọ́ kọ̀ọ̀kan tẹ nídìí wọn. àǹtí ẹ má change ọ̀rọ̀ yín mo gbọ́ yín ẹni wọn ò ṣe é mú kílẹ̀ mí bá wọn ṣe é mú. ọmọ máa yọ bọ́rọ́bọ́rọ́ bí ẹja òjijì ni àbí. kílẹ̀ mí bá wọn ṣe é mú. wọ́n máa yọ bọ́rọ́ náà. ìlú wo kankan lẹ́yìn gan jà fún wọ́n ta ní yọ bọ́rọ̀ yìí ẹ fẹ́ sọ mí ìdẹ́jà àrọ ni. kílẹ̀ mí bọ̀ ṣe é mú. ọmọ máa yẹ bọ́rọ́bọ́rọ́ báyìí ni. mo tẹ̀lé pé mi lẹ́ ń support ni. ẹ jẹ́ máa wọ àwọn ọjọ́ ta nídìí wọn yẹn tẹ̀sí gbọ́ káṣàrà máa bá wọn fa ẹ̀ṣẹ̀ torí pé wọ́n ṣe é mú. ẹ ṣe jàre. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí ma. Dr. Oyewuse lórúkọ mi. orúkọ yín yẹn ẹ má wọrí. ẹ ṣe gan ma. ẹ ṣe gan mo dúpẹ́ o. God bless you ma. hello. 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 ẹ ká sọ ma o kí lorúkọ yín bẹ̀rẹ̀ sí ń pè wá mà. àwa ti yín láti wó sálẹ̀mù ni o. kí lẹ pé mà. àwa ti yín láti wó sálẹ̀mù. South Africa náà balẹ̀ fi ń pè yìí ẹ ti sáko Naija. àti ìdùnní.
Hello ma. àti ìdùnní. Yes ma. ẹ ṣọ́ ara yín o. ẹ ṣọ́ ara yín o. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣọ́ ara yín bí mo ṣe ń sọ fún yín yẹn o. Thank you. torí wípé kí ni iṣẹ́ tẹ fàárọ̀ ṣe ẹ má jẹ́ kọ́ ọmọ ẹlẹ́sẹ̀ gbígbẹ kọ́ wá jókòó sí o. tẹ́ bá kọ́kọ́ yín ẹ̀ lè jẹ́ o. torí wà sí sórí tébù fún yín ẹ̀ ní jẹ́. kí ló ṣẹlẹ̀ gangan? Ó sú mi o. ẹ ti ẹ̀jẹ̀ kan kú kẹ́ tó pa wọ́n. Èmi ò tí ẹ lè kú ikú kan yé ni mo fẹ́ yé. ẹ kàn gẹ̀ ṣé kéèyàn náà sì síyàwó èèyàn ṣẹ̀ṣẹ̀ ni. Ẹ bá ń béèrè o. àti ìfúnni. Mọ́mí kò lè yé yín jàre kò lè yé yín. ẹ wò ó advice àwọn wèrè tí wọ́n ní home ẹ má jẹ́ kó bà home yìí jẹ́. Advice àwọn wèrè tí wọ́n ní home. ilé wọn ò tó after party ni o party after party. Party after party. ẹ máa lérò pé lé wọn tó ni ẹ má jẹ́ kó dalé yín mú àwọn tí marriage yìí sọ̀rọ̀ o àti ìdùnní. ẹ ṣeun. kẹ́rọ bẹ brọ́dà mi kẹ́ bẹ̀ wọ́n kẹ́ láti orí mi má bínú jọ mi yìí ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ wá lọ láti ẹ fẹ́ bá fún ìbò ìjẹ́ kí ló ṣe yín ná Ó sú mi o. èèyàn tó wọ̀ pé jẹ́ kí dírẹ́sì síyàwó mi lọ́rùn kí look cute kí wọ́n wọ̀ pé mẹ́ẹ́ ṣé márèjì kan ni bí láìkì ẹ̀ ṣọ́ra yín o. Ẹ ṣé àdúpẹ́ jàre. ẹ ṣeun. wẹ́dà ni ẹ kápálẹ̀. Ẹ kí kápálẹ̀. ẹ̀yin náà yẹ pé ta. Èmi náà tún lé sí i. ẹ yọ pásíwọ̀dù kúrò lórí fóònù yín. ẹ yọ pásíwọ̀dù. ọ̀tọ̀ ní pásíwọ̀dù ní text message. ọlọ́run ń kọ yín dáwọ́ ti dé kí ló ṣe yín dáwọ́ ń kọ yín ṣe lagi ni àti ìdùnní. ẹ yé lagi o during the day ẹ yé lagi. àtẹ máa lè wúlò lálẹ́. Gbogbo pọ́ìntì yẹn náà fún ẹ lésì. Ẹni tà tí máa kọlẹ̀kùn kó ṣí àbí. bẹ́ẹ̀ ni o ẹgbẹ́ yóò máa ṣe ní 24/7 sílẹ̀ gbà. ikọ̀ kíkọ̀ làwọn náà máa ń kàn ní jàre. ẹ máa nítorí ọmọ mo ṣe jókòó jókòó torí ọmọ kankan torí ẹni yẹn ni ẹ ṣọ́ra yín. nítorí ẹ ní. ẹ ti fún brọ́dà mi. Àǹtí ẹ ṣé jàre, I appreciate. màá ní kó máa bọ̀ lé padà. Thank you so ẹ much. ṣé gan ma God bless you ma. Wàá ṣeré jàre wọ́n lọ. ẹ ṣé gan àwọn èèyàn àwọn yẹn. tí Facebook ń bẹ wí bẹ yẹn. Kí ló ní mo tún ṣe o? wọ́n ní if your Fatai Bolanle Martins. If your husband suddenly change, that means you need to step up and correct yourself. His phone is not your business. Thank you. And yours is not his. Thank you. Mi ò ń béèrè fóònù ẹ lọ́wọ́ ẹ̀ mi ò béèrè lọ́wọ́ ẹ̀ kó ṣí mi lẹ̀. Wọ́n ní Mrs Kogberegbe has no evidence. Ẹ rà àwọn judge. Àwọn judge ta pè pé kí wọ́n bá wa dájọ́. Ó dàbọ̀. Ó dàbọ̀. Adéwètàn Vicky gbogbo yín la rí Fákúnwádé gbogbo yín la rí. Wọ́n ti kíná kọ síbẹ̀ yẹn What if he has long code that is Mexican language? Àwọn èèyàn nìyẹn. Àwọn ọkọ oríṣiríṣi ọkọ ló wà. Hello. Ẹ kúrò lẹ́mà. Ẹ kúrò lẹ́ o. Ìyá kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá o. Well, Bọ́láńlé lorúkọ mi o láti Houston, Texas. Láti Houston ọmọ Bọ́láńlé ẹ kúrò lẹ́ káàsán ẹ bá wa dá sí o. Ẹ gbà mí lọ́wọ́ woman yìí o. Kí ló dé? Kí ló dé ní Sọlákànlú? Èmi ni kí ni mo tún ṣe? Kí lẹ̀ ṣe? Kí lẹ̀ ṣe? Ẹ má fún ọ̀rẹ́ mi hypertension náà kó dáa. Òun ni kó má para ẹ̀. God bless you. Lóòótọ́ kó má fúnra ẹ̀ kò sí wàhálà. Bọ́ ẹ má fúnra ẹ má fọ̀rẹ́ mi hypertension. Ó mà fẹ́ dá ásìdì sí mi lójú mà ní. Kí ló lè tó léyìí? Ẹni ẹlẹ́ni ló máa sóúnjẹ. Ó máa lọ bí iṣẹ́. Lóòótọ́ ẹ̀yin náà lọ bí iṣẹ́ bọ́ ẹgbẹ́ kìíní tó bá ti ń gbé lẹ́yìn náà ẹ má fún hypertension. Mo dẹ̀ mọ̀ lóòótọ́ pé kóòdù tẹ máa ń fi sórí fóònù yìí kò ń ṣe kékeré. Ẹ̀yin mọ̀. O ti fẹ́ béèrè bọ́n ṣe mọ̀. Mo fẹ́ mọ̀ bọ́n ṣe mọ̀ ní. Ẹ fẹ́ mọ̀ ní. Mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní. Gbogbo náà ló fẹ́ ṣe woman yìí léṣe. Bọ́lákànlú ni. Mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní. Ẹ mọ̀ pa jọ wà bí kan náà ni èmi àti yín. Ẹ ti gbàgbé. Mi mọ̀. Mi mọ̀. Wọ́n ti máa ń ṣe nìyẹn o àwọn ọkùnrin bọ̀ sùúrù làwa náà máa ní sùúrù la máa ní bí sísá tó kúrò lórí fóònù lẹ́ẹ̀kan ṣe lọ sùúrù la máa ní kò síbi tá a fẹ́ tì wọ́n sí kọ́lọ́ má lè wá di ẹrù wa. Àmín o àmín. Tẹ́ ẹ bá protect ẹ dáadáa tẹ́ ẹ bá dá sídìí sí ẹrù yín lójú. Ẹ ṣe gọ́gọ́ ìyá àbèjì ẹ ṣe àdúpẹ́ o. Amẹ́ríkà la wà ẹ mọ bí inú ẹ̀wọ̀n ṣe rí ẹ má pa o. Ẹ má pa mí o. Ẹ ṣe gọjàre ó dàbọ̀. Ẹ má pa mí o. Ẹ bá mi káwọn ọmọ mi o. Ẹ má pa mí o. Ọmọ yín wá gbọ́. Gbogbo Ọláfíìs Ọlámídé Oyènúbí Mèyọ Abíọ́lá ẹ ṣe gan tẹ́ bá wa darapọ̀ mọ́ ètò ìṣó ti yàtọ̀ náà nìyẹn. Kò tí ì tán a ṣe ń bá lọ. Frost Premier
Okay. ẹ jẹ́ ká polówó ọjà. ẹ jẹ́ àpolówó first premier. ká polówó first premier. àbí wo ló ti wà lẹ̀ ṣé fiscal ẹ̀kọ́ fẹ́ ká lò ní àbí first premier. ní tẹ́ bá ti sọ ní ọ̀gá mi. torí ibi tá a bá dé yẹn anybody wá ṣe mí léṣe first premier. ẹ dábòlẹ̀ fún wọn. First Premier Unique Enterprises wọ́n wà ní 9696 Schema Street Semo. Yes 153 àpè suit wọn nìyẹn àbí yes suit 153 Dallas bí náà wà ẹ pè wọ́n tẹ́ bá fẹ́ ship ọjà sí Naija ẹ fẹ́ ship anything mọ́tò tẹ́ fẹ́ cargo anything oṣù ọ̀fà àwọn yẹn ọjà yín ò lè sọnù o wọ́n ń gbẹ́sẹ̀ lé o adé tètè délé kò ṣe tẹ́ ẹ máa ti sẹ́yìn láti January to December tá ní ẹ̀ṣẹ̀ lọ́rọ́ 214-694-1024 214-694-1024. ẹ pè wọ́n ẹ béèrè any question tẹ́ bá ní regarding your shipping anything wọ́n máa wà available láti bá yín sọ̀rọ̀ anything tẹ́ bá need wọ́n wà ńbẹ̀ láti bá yín sọ̀rọ̀. tẹ́ bá ti wá pè wọ́n ìyẹn àwọn First Premier Unique Enterprises tẹ́ pé shipping làwọn máa ń ṣe tẹ́ bá ti pè wọ́n sí 214-694-1024 kẹ́ sọ fún wọn pé Mr and Mrs Kogberegbe pé discount yín ẹ bèrè lọ́wọ́ wọn tó bá fún yín ẹ pè wá wọn tiẹ̀ tó bẹ́ẹ̀ láwọn ló wọ́n stamp ẹ̀ báyìí pé for every client tá bá ní o àwọn àfún wọn discount bó ṣe máa jẹ́ nìyẹn ìpele tí wọ́n la wà báyìí ṣé o rí nǹkan tí àwọn àǹtí yẹn ń sọ lẹ́ẹ̀kan tó fẹ́ báyẹn fàyọ rè wọ́n ní kó má jẹ́ kọ́mọ ẹlẹ́sẹ̀ tínrín kan kó lé ẹ kó ń di ẹrù ẹ kó má torí speculation kó má dá ásìdì sọkọ ẹ lójú tàbí kó domi gbóná sí lára. a ti gbọ́ wọ́n kúkú ṣe gbogbo ẹ̀yin tẹ advice gbogbo ẹ̀mú kúkú dẹ̀ ti gbọ́ ó ṣe wá jẹ́ pé there is a particular lady tó jẹ́ pé kó o tó post nǹkan sórí social media báyìí pa òun ló máa kọ́kọ́ like ìwọ náà máa lọ sí page ẹ̀ ó máa lọ like nǹkan tó bá post sí social media ó ṣe wá jẹ́ pé ìyàwó ilé tó bá ti ń monitor social media account ọkọ ẹ̀ kò lè pẹ́ láyé. owó ṣé wò monitor social media account. èmi ò monitor bí amọ̀kàn mi ṣékìlẹ̀ mo kàn rí mo tó máa ń monitor mo fẹ́ wò pé ṣáwọn nǹkan tó ń post ṣé nǹkan tó yẹ kí ìyàwó ilé post ni. mi ò ṣáàkì kọjá yìí mi. bóyá nǹkan tí mò ń monitor fún ni èmi ò wo ẹni tó ń like kò kàn mí. This particular lady máa ń like page ẹ ò láǹre ìwọ náà dẹ̀ máa lọ ń like page ẹ in return. ṣé o fẹ́ ṣe ra ẹ léṣe ni torí pé nìkan like post mi. mo ṣe fẹ́ fi ṣe ra mi léṣe ṣé mi ò tẹ̀ wá mo ní point nínú gbogbo nǹkan tí mo sọ. so are you saying if a particular lady is like ènìyàn bá ń click like lórí post mi mo ti ń fẹ́. ó dà ṣé mo ti ní point mọ́ ni ṣé fẹ́ sọ mi dìbò ṣé fẹ́ yà mí wèrè ni. ìwọ ni kò máa yà rẹ wèrè. ṣé mi ò mọ nǹkan tí mo sọ ni. o fẹ́ ké. ṣé mo mọ. àwọn ìgbé tí ò ṣọ o fẹ́ gbọ́ mi now o kọ̀ọ̀kan jókòó o wá ń tẹ fóònù péèjì ọkọ títí ẹni wọ́n bízì ló ń ṣọ́ òun wẹni tó láìkí ẹ òun wẹni tí ò láìkí tó bá fẹ́ tó láìkí ẹ wàá kílò profile ẹni ẹ wàá lọ wò ó bóyá ó fáìn ju ẹ lọ wàá para ẹ. èwo ni bóyá ó fáìn ju mi lọ mi ò tiẹ̀ ẹ́ bá rò pé bóyá ẹ̀kan fáìn ju mo mọ̀ pé queen ni mi ní palace mi so mi ò kọjá àyè mi ò bá lọ gbé àgbàdìdà kò kọ́ mi queen ni mi but why is it that every time ló máa lọ sí page lady yìí. bóyá mo láìka aṣọ tó wọ̀ tí mo fẹ́ bèrè ibi tó ti rà kí n lè rà fún ẹ bóyá mo láì bóyá ṣe makeup ẹ mọ̀ pé makeup yóò dé bá dùn ní o ọmọ kan wà mo láì makeup page ẹ bẹ̀rẹ̀ tó ń bá ṣe makeup kan ṣe makeup fún ẹ o gbogbo nǹkan tí mo ibi tẹ́ ti máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn ìgbésẹ̀ mi ṣá ni kò ń tẹ́ lọ́rùn. Lanre ṣé o mọ̀ pé lẹ́ẹ̀kan wọ́n sọ fún ẹ lẹ́ẹ̀kan wọ́n ní pé my phone is my phone your phone is your phone mo tún rántí yẹn lẹ́ẹ̀kan náà sọ fún mi pé your phone is not my business. Yes. It is my Why is it that phone. your phone is not my business? Okay, fine. Your phone is your phone. My phone is my phone. I don't even care. But the social media thing mo ń sọ̀rọ̀ de lọ́wọ́ yìí. Tó bá post picture, yẹn ló bá kọ́kọ́ comment. Hey, nice kinní kan. Beautiful, handsome. Máa wò pé who is this person for God's sake? Tí mo post lẹ́ni tí mo fẹ́ lọ wò bí ọmọ yín tó like ẹ̀. Torí ọmọ yẹn ò ń gbé mi lọ́kàn sókè bí ìwọ báyìí. Torí n tó post tí mo post téèyàn bá post nǹkan tán like ìdùnnú ló yẹ kó jẹ́ fún ìyàwó èèyàn pé àwọn èèyàn máa ń post wọ́n máa ń like nǹkan tó kàn ń post o so téèyàn bá ti like nǹkan tí mo post jù báyìí wàhálà ni ìṣòro ni dúní má ṣe rẹ léṣe ọjà tó wà lọ́wọ́ yìí ọjà tó ń tà wàràwàrà ni má dàánù ọjà tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ọjà yìí ń tà wàràwàrà protect ọjà yìí ṣẹ́tún gbọ́ sí ṣẹ́tún gbọ́ protect ọjà yìí ṣẹ́tún tó tún ṣe advert fúnra ẹ̀. mi ò ṣe advert mo kàn sọ fún ẹ ni pé ọjà tí wọ́n fẹ́ dá sí lójú yìí ọjà táwọn kan gbé basket ilẹ̀ fún ni ṣùgbọ́n torí pé mo nífẹ̀ẹ́ àti pé lẹ́yìn ọmọ mẹ́ta kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ kò sí bí ta fẹ́ dà ẹ̀ sí jẹ́ ń dúró tì ẹ̀
kò sí tá a fẹ́ ṣe sí ọjà àti tọ́nu gbà tiẹ̀. ọjà tọ́nu gbà tèmi. àbí ọjà tọ́nu nínú gbà tèmi. o fẹ́ fabilé kan lọ máa jẹ kí ní káàkiri. ọjà tọ́nu nínú gbà tèmi. ó ní pé mi ò ń fúnra mi lédìkì tí n bá rí pé nìkan wù ẹ́ jù yìí ló ń ṣe àjẹkù mi ló fẹ́ kí ló ń bá káàkiri kó jẹ́ gbójú ń bẹ̀ àbí ìwọ tó o jọkọ ìyàwó níyàwó ló fẹ́ máa fẹ́ káàkiri kí ló ń bá ká tó fẹ́ kọ́. nǹkan tó ní ìmáìdì pé ọjà ti tán nínú gbà mi lọ́dún ṣe ló ń wo àwọn tọ́jà sì pọ̀ nínú gbà tiwọn àbí. actually mi ìwọ gba nígbà ìwọ ló sọ pé ó yá òun lọ gba rajà nígbà. padà sínú gbà mí lọ rà á lọ kó sí sì China nǹkan kó tó lọ ń sí ṣe Turkey ọgbà ẹ wà kó sí ókè. China kó lọ sí Turkey kó jẹ́ kí ṣọ́ọ̀pù mi kún. olójú ti tèmi ó wà alright èmi kàn sọ pé èèyàn tó wà ń ta tó ń wọjọ ọlọ́jà ó fẹ́ kọ́ ni do you want to call or you want to mú mi kú àmúkànnú méjèèjì. gbogbo ẹ̀yin tẹ́ sọ pé mò ń sunkún èké ẹ̀yin nu Ọlọ́run ni jẹ́ kí n múrúkọ wọn àwọn èèyàn gidi nìyẹn. gbogbo ẹ̀yin tẹ́ sọ pé mò ń sunkún èké ẹ̀yin nu Ọlọ́run nu asukunrojọ́ ni kò dẹ̀ ẹ̀yin nu dá. Ọlọ́run nu ó tún lè lọ́jọ́ mẹ́jọ fẹ́mi àti yín. ẹ jẹ́ ká máa ká ètò yìí lẹ̀ ní ìṣẹ́jú méjì síra wọn báyìí ibi tá a fẹ́ fàdé lélẹ́yìí lẹ́ni point wa lélẹ́yìí ìwọ tó bá mọ̀ pé o ti ń fura sọ́kọ ẹ̀ dẹ́ẹ̀dẹ́ mìíràn àwọn bí àṣà àwọn eegun take it easy o ọkọ ẹ̀ sì lọ́kọ ẹ̀ pé jókòó bá lè mí olówó orí mi àlẹ́ ẹlòmíì ọmọ ogun ọ̀rọ̀kọ wàá kì lórí kì ó ń ṣe nǹkan báyìí o ṣọ́ra ẹ o ó ń ṣe nǹkan báyìí o ṣọ́ra ẹ o ẹ̀yin tẹ́ bá tún wá dákẹ́ tẹ́ sọ̀rọ̀ gan tẹ́ kàn fẹ́ bá sì lè sí lójú ẹ̀yin gangan la pààyàn ó possible kí nǹkan tẹ́ ń ròyìn ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ but ẹ bá caution ẹ̀ ó lè stop ṣùgbọ́n ẹ kàn ti rí àpẹẹrẹ ẹ ti lọ́ra kẹ́míkù àti kẹ́míkà ẹ fẹ́ bọmọ ọlọ́mọ lójú jẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run o on behalf of àwọn ọkùnrin ẹ̀yin náà take it easy. ẹ̀yin obìnrin èyí tẹ́ máa fi ọwọ́ ara yín tẹ́ máa fi ń ṣera yín òun ló pọ̀ jù you are Mrs somebody o ti wà nínú ilé he chose you o ti bímọ fún o ti wà nínú ilé ẹ̀ ọgbà yẹn ló ṣe tí wọ́n kọ́kọ́ sókè pé ó ń cheat gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò ń sìn ọ́n ń gúnra ẹni wọ́n ń da sí ìdísẹ́rẹ́ ní àwọn domi gbóná kò make sense. ó ṣe wá ṣẹ́kùn ṣe apá ẹ̀ kò fèsì àwọn ọmọ ẹ̀ kò fèsì business as a wife kò kè fẹ́ tọ́jú ọkọ ẹ̀. your role is to take care of your husband and your children. bó bá ṣe ń gbèsè ìgbìmọ̀ ó ń cheat ó ń lọ wàá máa gbó ojú ẹ̀ máa rí ń kù gbogbo sáku ojú ẹ̀ báyìí ló máa dúdú ìwọ gọ́gọ́ fúnra ò ní time láti pay attention síra ẹ̀ láti look good fúnra ẹ̀ èmi ọmọ tí yàbí tó fọjá àrùn pọ̀ máa package anything òun gbá wo social media mi á wò pé bẹ́ẹ̀ni ìwà tó bá rò kó bóyá nǹkan like social media ọkọ ẹ̀ ó ń post ó ń ìwọ gan post side chick ò ní comment lórí ẹni tí wọ́n ò fẹ́ gbọ́ side chick ò ní comment lórí page ọkọ ẹ̀ side chick kò sí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n sí bẹ́ẹ̀ à wọ́n bí ọlọ́jọ́ kò wọ́n tẹ̀ ń ṣe pé wọ́n ní page ọkọ ẹ̀ wọ́n ti rí page ọkọ ẹ̀ ìyẹn ló wá gbé sọ́kàn ló wá ń pariwo èèyàn kan like page ọkọ ẹ̀ èèyàn kan comment ó jẹ́ lọ́wọ́ àbíjọ́ kò sí kó rọra máa jẹun ẹ̀ jẹ́jẹ́ kó máa ṣiṣẹ́ kó máa make owó ẹ̀ àwọn tó yẹ pé tó wà ń ta ìsàn tó fẹ́ dà lágbónú náà ń wá wọ́n máa dà ẹ́ lágbónú wọ́n á jẹ́ kó misbehave wọ́n á provoke ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ cheap kí wọn náà wò pé wá ń bí ayé kan ló wà mí ò lè wá kú mo ti jẹ́ Mrs Somebody èmi mo jẹ́ Mrs Kogberegbe ni mí so ẹni tó bá tún fẹ́ jẹ́ Mrs Kogberegbe á gbìyànjú á try nǹkan tó yẹ kó gbé nìyẹn kó wá ṣe kó wá máa lọ jà pé ó ń fẹ́ boyfriend mi ó ń fọ́kọ mi ó ń fọ́kọ mi. ẹ jẹ́ ẹ wá sọ fẹ́yìn ọkọ ẹ take it easy emotionally ẹ má jẹ́ ká ṣàwọn ìyàwó wa léṣe ẹ jẹ́ ká ṣàánú wọn ẹ jọ gbogbo tẹ́ bá ti ń ṣe ẹ jẹ́ ó mọ ẹlòmíà ṣe kí ló fẹ́ ṣe ló fẹ́ fi mú mi èmi lọ́kọ ẹ wàá para ẹ wàá pọ̀ ìyàwó ẹ náà ẹ jẹ́ ká fi lè ká fi kánlẹ̀ Frisky surprises ẹ pè wọ́n ẹ fẹ́ surprise àwọn family yín ẹ wà ní Arlington ẹ wà ní Dallas ẹ wà ní Houston nígbà tí ẹ bá wà ẹ pè wọ́n 903-503-0372 903-503-0372 for those birthdays, for those anniversaries, call them. They will come with the saxophonists, they will come with all the gifts you want, and they will surprise your loved ones, whether your husband, your wife, they'll be there, or anybody you want to surprise. Lọ́sẹ̀ yìí rèé tá a máa fi kánlẹ̀ rèé ẹ má pinra yín lẹ́mìí ayé kan ló wà o ẹ rántí àwọn ọmọ o. ẹ jẹ́ ká wá kánlẹ̀ báyìí ibikíbi tó hùn tẹ́ ẹ bá wà tẹ́ ẹ fẹ́ support program yìí ẹ kàn fẹ́ wò pé this is a good concept you want to support us a ní ìdánwò alájí aléwà jáde dábàá sanwó ẹ kàn gbà ó sorry you can't go on here today ó bọ́nù ẹ dẹ̀ ti like ẹ kò sí nǹkan tẹ́ fẹ́ fún wa tá à ní gbà ẹ fẹ́ sponsor ẹ fẹ́ fún wa lówó NGO náà lẹ fẹ́ pè ẹ kàn fẹ́ sponsor wa pé good job keep it up ẹ pè nọ́mbà àwọn madam. 301-377-8276 301-377-8276 ẹ pè kẹ́ bá wa darapọ̀ lórí ètò yìí bó bá ṣe ń tẹ́ iná gbádùn ẹ̀ nínú ilé káàná lè wò ká máa continue ẹ̀ lọ báyìí every Sunday báyìí ẹ̀ support program nǹkan tẹ́ bá ń tà ẹ jẹ́ ká bá yín polówó ẹ̀ kí program yìí lè máa lọ. gbogbo ẹ̀yin tẹ́ wá ń wò pójú wọn ń ṣá púrápúrá tẹ̀ pé nọ́mbà wọn nìyẹn you will call you want to call
you will not call ẹ pè kẹ́ fún wa ní owó kẹ́ support. You see? ṣùgbọ́n tẹ bá náà jà tí wọn náà tó bá jẹ lọ bàbá ló ń ṣòfò. My name is Mrs Kogberegbe Ọ̀túnba ní mímọ̀ fún ìṣòfò coronation ni. ọ̀sẹ̀ tó ń bọ̀. ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó